ẹ káàbọ̀ padà náà lákìrá wa o bẹ́ẹ̀ni ojú yín ò ní fọ́ tòde ònírelédè yín tinú yín ò ní fọ́ láṣẹ Èdùmàrè ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Niger kì í ṣàkọ́kọ́ eléèrè lórílẹ̀‐èdè Nàìjíríà èmi rò pé Yorùbá ní ilé ìṣẹ̀lẹ̀ kò yẹ kó jóyàn lẹ́ẹ̀mejì ní tó bá ti ṣẹlẹ̀ sẹ́nìkan ló dùn ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ni kò dáa kéèyàn ọgbọ̀ngàn nìkan ní máa ń fọ̀rọ̀ ara ẹ̀kọ́ gbọ́n. bí ìjà panu ọlẹ́ ọmọ àwọn tó bá fi ọ̀rọ̀ ara ẹ̀kọ́ gbọ́n ó ní ìsọmọ tó ń ìsọmọ tó bí ọmọ tó ń kọ́. Àjàgbé ejò tó gbépo Òṣùbú àwọn èèyàn rè gbọ́n po ń bẹ̀ nínú àwọn èèyàn 52 mọ́kànlélọ́gbọ̀n ló pàdánù ẹ̀mí wọn 17 wọ́n wà ní bákúbálà bí wọn ó kú ni bí wọn ó yè ni àkọ́kọ́ nu wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ nínú oṣù kínní ọdún iná tó jẹ́ pé 70 èèyàn ló pàdánù ẹ̀mí ẹ̀ tàbá wá ní ká wò ó yípo odidi ọdún ó ti lé nírínwó èèyàn tó kú lọ́wọ́ ìjàmbá orú ọkọ̀ báyìí. láwọn apá ibìkan lásán nù ni à ń fẹnu tẹ bá rí àwọn àkọọ́lẹ̀ míì tí ó tún léde àwọn èèyàn ń kú láti pàṣẹ ìjàmbá ọkọ̀ àti iná ètò le jù ń bẹ̀ ni pé ó yẹ káwọn ọmọ ìlú yìí kí wọ́n ti lákìíyèsí àti àfojúsùn kíyèsára látàrí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú epo pẹtiró àtàkùn àjàgbé ejò torí pé léyìí ó jẹ́ ọ̀sẹ̀ ńláńlá ló jẹ́ tí ọkọ̀ àjàgbé ejò bá lè kanlẹ̀ kódà tá pé ọmọ Nàìjíríà bá jẹ́ orílẹ̀-èdè tí iṣẹ́ àtòsí kọ́ o. iṣẹ́ àtòsí kọ́ ìwọ́ra ni ojú kòkòrò. torí mo rántí kan tó ṣẹlẹ̀ lágbègbè wa tá a wà yìí lọ́dún kan rí ọdún náà ti jọdún 10 kí sọdún 15 sẹ́yìn ìkànnù tó bá ṣẹlẹ̀ ọ̀rìn kódà ọlọ́kọ̀ àjàgbé ejò ló ń gan tó ń gan tọ́nà dání ibi wọn ti ń gbé pò ọ̀hún ṣé ẹ mọ̀ pé bí wọ́n bá ń kira wọn ń lọ wọn ní bọ́ọ̀ bá fẹ́ yàwó àsopá bọ́sùpá bá fẹ́ tiẹ̀ ń kọ́ tí wọ́n bá ní pé wọ́n kí ìsàlẹ̀ ní bó ṣe mepo gbọ́n rọ́bà lọ́wọ́ máa fi gbọ́n bẹ́ẹ̀ nìkan bá ní sí bí onírin lòun fi máa gbọ́n tó ń kọ́ tàbábọ́ ayọ́ lòun fi gbọ́n tó ń. ọ̀rọ̀ petrol dẹ̀ ní tó bá ti mú nọ́mbì kan yóò tọ́ débi tó parí sí ni. gbogbo bí ó bá kàn ní ó dé kan yìí. ó ṣẹlẹ̀ nílùú ọ̀rẹ́ bí ọdún bíi méjì kan sẹ́yìn nìyẹn. ti ń gbẹ̀mí lẹ́nu òjò bẹ́ẹ̀ lọ ó yẹ kẹ́tẹ́ á mọ̀ pé ń tà jìnnà sí kétékété ni ṣùgbọ́n ojú kòkòrò àti wọ́ra ọ̀jẹ̀ kan mọ̀ gẹ́gẹ́ bí Bólógì Ibrahim tó jẹ́ akọ̀wé ètò ìròyìn gómìnà Mohammed Bago tó fi léde ó dùn ẹ́ jọjọ wọ́n sì ń ṣèkìlọ̀ fáwọn tó jára ìlú pé wọ́n ṣàlàyé gbogbo bí ìṣẹ̀lẹ̀ ń ṣe rìn pé lọ́jọ́ Ṣẹ́gun ní nǹkan aago 2 ó kọjá bí 40 ìṣẹ́jú náà ní ìṣẹ̀lẹ̀ ńlọ wáyé léyìí tó gbẹ̀mí lẹ́nu ọ̀gọ̀rọ̀ àwọn ẹlòmíì ẹmọ tó aburú jù ń bẹ̀ nínú àwọn 52 tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó kàn yìí ó lè jẹ́ àwọn tí wọ́n jẹ́ onífàkọlùkọlù tí máa ń fa ìtìlera wọn lórí wọ́n lè má jogun lọ láàrin wọn. bẹ́ẹ̀ni àwọn tí wọ́n tó lè má tó bẹ́ẹ̀ ó ṣeé ṣe kọjá àwọn tí ń wòran gan ló tún ló bá lọ. bẹ́ẹ̀ni àtàwọn tí wọ́n bẹ ń bù sọ ilé ìsọ wọn gbogbo irú eléyìí ìdánilẹ́kọ̀ọ́. ọlọ́wọ́ kọ́kọ́rọ́ ò fi kọ́gi èèyàn ló fi kọ́. èyí ni máa fi kọ́ àwọn àjọ tó wà fún ètò ìtanijí MAMSA àwọn gbèsè tí wọ́n ti máa gbé látẹ̀yìnwá ó dà pé gbèsè ọ̀hún ti rẹ̀ yìí lè jẹ́ pé téèyàn bá ń gbọ́ àwọn ẹ̀rọ ọ̀sìtì tí wọ́n máa ń jáwọ́ lórí wàhálà àbí mọ́rọ̀jọba àpapọ̀ iléeṣẹ́ tó mú tọrọ ètò ìròyìn kí wọ́n máa mú àwọn ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn kódà fún àwọn ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lẹ́sẹ̀ kùkú gbogbo orú àwa tí àwọn aráàlú ń gbọ́ yìí lórí social media náà yes wọ́n gbọ́dọ̀ mọ ìjọba ti pàdánù ojúṣe wọn ni torí láyé ìgbà kan lórí rédíò ìkéde máa ń wáyé má gbé epo pamọ́ lé o má gbé epo pamọ́ lé má gbé epo pamọ́ lé o má gbé epo pamọ́ lé má dáná sunra rẹ má gbé epo pamọ́ lé epo pẹtiróòlù má gbé epo pamọ́ lé epo kẹrosíìnì má gbé epo pamọ́ lé má dáná sunra rẹ má gbé epo pamọ́ lé. gbogbo àwọn eléyìí lórí rédíò gbogbo àlàǹgbọ̀ngbà náà ètò ìtanijí ni téèyàn bá tiẹ̀ ti fẹ́ fásitì péye bó bá tún rí gbọ́ bí ẹ̀kan àmì èmi epo pẹtiróòlù èsì ń tà máa kò dàbí omi o. ipa tíjọba ń kó láàrin nínú ìdàgbàsókè ìlú láyé ìgbà kan ó pọ̀ jọjọ ṣùgbọ́n nísìnyí ìjọba ọkọ̀ akọ̀kan mímọ́ láyé ìgbà kan ká tó sùn àkọ́kọ́ lọ wùlẹ̀kùn wájú ilé bóyá tí. ẹ tó sùn lálẹ́ tán náà lé epo ìfura lóògùn àgbà ẹ fura o pánsá òfura pánsá jáná àjà òfura àjájì bólé ọ̀bá fura olè ní òkò lọ bẹ́ẹ̀ bá fọ́n sùn lálẹ́ ẹ̀tàn náà yí lépo kẹ̀sì tó tilẹ̀kùn gbẹ̀ngbẹ̀ng ẹ tọ́jú dúkìá o ká má bá a fara wa lólè lọ́wọ́. bóyá bàbá Àlàbí Ògúndépò lọ ẹ tọ́jú dúkìá o ká má bá a fara wa lólè. bàbá ti fẹ́ sùn tẹ́lẹ̀ tó tún sáré gbọ́yún kọ́. èyí ó tún sáré ẹ̀yin ọmọ iṣẹ́ ti tilẹ̀kùn ẹ̀ kọ́kọ́ lọ́wọ́ ẹ lọ wo lẹ̀kùn. ètò ìtanijí ni bẹ́ẹ̀ni gbogbo eléyìí ojúṣe ìjọba ni o bẹ́ẹ̀ni
iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yẹn fi ràn mí èèyàn ẹ sì wá rí n tó le jù ń bí àwọn ọ̀rọ̀ yìí ìjọba wọ́n ní àlàkalẹ̀ gbogbo àwọn nǹkan látàyébáyé ní ọmọ wa àwọn kan ní ọmọ jẹ́wọ́ wọ́n máa mú lánìí wọ́n ti sọ yẹn di àjẹmọ́nú àwa èèyàn lu gan ti mú gbogbo nǹkan rọ̀ wọ́n lọ́rùn bíjọba bá fàtẹ̀jáde ta ní ìsàwọn lábà wọn pín káàkiri owó tí ń yàsọ́tọ̀ àwọn ìyá jù ṣé bá fẹ́ káwọn èèyàn gbọ́ ni wọ́n ti gbọ́ ọ̀rẹ́ di ẹ̀mọ́ wọ̀rí ẹja tọ́jú owó sápò. irú eléyìí kíjọba iléeṣẹ́ tó mójútó ètò ìròyìn àtọ̀rọ̀tọ̀ kan láàlú gbẹ̀gbọ̀n ẹ̀gbọ̀n láràlú lọ́yẹ̀ ojúṣe wọn ni wọ́n ní ẹ̀ka tí wọ́n yà sọ́tọ̀ fún kí wọ́n tó gbé dìde yóò máa mú àdínkù bá ìkéde mélòó náà ń ṣe lẹ́nu tó mẹ́ta yìí kankan ṣe mọ́ yóò mú àdínkù bá báwọn èèyàn ṣe ń rọ́ kẹ̀tíkẹ̀tí rọ̀nà ọ̀run ò ṣe é kánjú lọ o ìjọba lójúṣe tiẹ̀ tí yóò máa gbé mo sọ̀rọ̀ yẹn láàlú náà ẹ má jẹ́ kó fún jíjìn ojú kòkòrò bẹ́ẹ̀ báyìí tirẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ torí bí ara ilé yẹn bá ń jẹ kòkòrò ọ̀ràn rẹ̀ wúlò lè jásùn lóru o bẹ́ẹ̀ bá wà lè sọ fún ẹ sàṣàlà fẹ́mi gbogbo àgbègbè bẹ́ẹ̀ kẹ́sì pé àwọn tí. ẹ rí i dájú pé ẹ jìnnà sí wọn ibi tepo dé ẹ kìlọ̀ fẹ́ ń tẹ́ bá lè kìlọ̀ bẹ́ẹ̀ bá lẹ́bí ń bẹ̀ fà á létí ẹ fà ń gan jáde kó ń bẹ̀. bí ọba gbọ́ ẹ wọ. because tó bá ṣẹlẹ̀ náà ọ̀rọ̀ kan lè kan báyìí àmọ́ kan jẹ́jẹ́ mojókòó mi ó ti délẹ̀ nísìnyí àmọ́ àwọn tí ń gbọ́n po àmọ́ àwọn tí ọmọ owó tí ọmọ ẹsẹ̀ tí jàǹbá ìṣẹ̀lẹ̀ sí Ọlọ́run fọ̀run kẹ́ wọn o Ọlọ́run ṣàánú wọn o ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú láti pinwọ́ gbígbẹ̀mí ara wa dídẹ̀mí ara wa légbodò lọ́nà àbáàdì ikú gbóná ni ẹni tó jóná lọ́run ikú gbóná ni irú ẹ̀ ṣẹlẹ̀ lábúlé Ẹ̀gbá lọ́dún kan lọ́hùn kọ́ lọ́mọ jà rírú ẹ̀ mọ́ bó tiẹ̀ jẹ́ pé àwọn eléyìí náà wọ́n lọ gbẹ́bẹ̀ ni kọ́ ló ń ṣàṣàánú wa gbogbo ẹnikẹ́ni tó bá ti ríbi tí ìjàmbá ọkọ̀ epo ti ṣẹlẹ̀ tó ti ṣubú torí pé kò tí ì gbiná ẹ̀ mọ́ jà á rò bẹ́ẹ̀ o Ọlọ́run ni ó ṣàánú wa o. gbogbo ẹni wòlé bá pa ìran ẹ̀ rí bórí mẹkáníìkì. yóò sá o ti ọdún tabulẹ̀ Ẹ̀gbá tí mo ń sọ yìí mo ṣalábàápàdé ẹ̀ mo rí èèyàn tí náà mo tún rí èèyàn tí tó ń gbépo lọ náà iná ti bó lára ó sì tún gbépo náà ó sì tún gbé lọ. sẹ́pípo tí ọ̀pàdà pa ní gbé lọ yìí. ó sì tún gbé lọ bí wọ́n dá odòpù lẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún odòpù wà láti abúlé Ẹ̀gbá dé Àwórì dé U-turn odòpù yẹn pọ̀ gan so wọ́n kí ló fa tìgbà yẹn náà ni pé wọ́n ti gbẹ́bẹ̀ bí kànga páìpù epo ló kọjá ń bẹ̀ wọ́n ti wá gbẹ́ díẹ̀ bí kànga wọ́n á lọ fi péèlì nígbà téèyàn ò sínwín péèlì alumílíọ̀nù léyìn ń gbára wọn ló gbiná tẹ bá ti rí ipò ẹ máa jìnnà sí ẹjá sẹ́nu mímú. aránṣẹ́ ìbánikẹ́rù náà sí gómìnà Mohammed Bago bàbá gómìnà àwọn àgbẹ̀. àfẹ́ràn gómìnà yìí pọ̀ pẹ̀lú àwọn ipa tí ń kó gẹ́gẹ́ gómìnà lóòótọ́ kì í ṣe gómìnà ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tí gómìnà ilẹ̀ Yorùbá bá ṣe ń tọ́ da bíi gómìnà yìí àgbòréyìn fún wọn àwọn gómìnà ilẹ̀ wa kò sí ndé tó orí tèmi wúmi kankan kò síbi tán tiẹ̀ tí mo rí tèmi yá rárá débi tá a ti lè yìn wọ́n àná Ọlọ́run ní fi wá sílẹ̀ ìjà sẹ́mi mu tá a bá padà dé ká tẹ̀síwájú ojú abẹ lètò ètò lójú abẹ ẹ̀kú kalẹ̀.